lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun Láìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun Láìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun Láìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun Láìtì kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Tí a ò bá pa àjànàkú ká kìwò ẹ̀ bọ́là, ìpọ́nrí ìgalà ò ní rí ní sátìwòtìwò. Ká lo ẹ̀dẹ̀, ká lo ẹ̀ẹ̀lẹ̀ láàyè tó ti yẹ ká lò ní jẹ́ sùúrù àti faradà. Níbi tó bá ti yẹ ká ṣe bí akin, tá a bá ṣe bí agọ̀ ń bẹ̀, yóò dọ̀rọ̀ rú ni. Torí ẹni tí ń rò pọ́lọ́gbọ́n lòun yóò máa rẹ́ni tó gọ̀ bí agọ̀. Kò sáà bí Ọlọ́run tọ́lọ́run fi agọ̀ ránṣẹ́. Gbogbo ẹ̀yin àfáà tí fàárí yín ò kọjá mo máa ṣẹ́ lẹ́yìn èmi ta ló tún máa tó mi, ní fàárí mi jù yẹn lọ. Bí ìlú ṣe rí lákòókò yín ti júwe bẹ́ẹ̀ ti rí. Ó ti ṣàfihàn pé yín náà lẹ́ẹ̀dá nílùú fi rí ránwọ̀nránwọ̀n báyìí. Àwọn ẹni rí tàná tìjẹta tìjẹrin tó jẹ́ pé n tó múmú láyà àwọn jù níbẹ̀rù Ọlọ́run, wọ́n wá gbé mímọ́ wọn sábẹ́ ìbẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń darí mímọ́ àti wọn. Bẹ́ẹ̀ rí básìkò tí wọ́n ṣe rí. Kìí ta kìí ro, bó bá bá kó pa, bó bá bá kó bù lẹ́sẹ̀ mélòó ní ń bẹ láàrin àwọn wọ̀nyẹn bí bá ń bẹ kò pọ̀ tó ti yín yìí. Ṣé báwọn àná ìjẹta ìjẹrin ọ̀hún ni wọ́n ṣe wáàsí fún gbogbo mùsùlùmí àgbáyé ní nílẹ̀ Yorùbá ní àti bòmí, pàápàá jù ilẹ̀ Yorùbá yìí, Áfíríkà yìí, báwọn àtà náà ló ṣe wáàsí fún gbogbo wọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, pẹ̀lú ìwà tí kò wá fi di mùsùlùmí. Ṣé bí kẹ́yìn ó kàn ṣe wáàsí fáwọn ọmọ wọn pé bọ́rọ̀ Ọlọ́run ti rí rèé o, ibi táwọn bàbá wọn bá ṣẹ́ dé rèé o, àlàyé eléyìí rèé o, ó tán in ló dàdánwò lẹ̀ rí ṣeun. Ó wá di pé bàbá bú sàbí lónìí, á bú àwọn ànábì Ọlọ́run lọ́la, àbí ká bú àwọn ẹni rí. Àwa rí àlàyé kankan nú ẹ̀sìn tó rújú sí fẹ́ni tí ò yé. Tàwhídù ń bẹ ńlẹ̀ kò yá àwọn èèyàn. Ẹ̀yin gan lẹ́ ń fi ọ̀rọ̀ ẹnu da òpó ìmánì rú máwọn èèyàn lọ́wọ́. Nígbà tádánwò bá dé bá àfáà lálejò tí sì ń nawọ́ sẹ́nìkan pé lágbájá yìí ní í ṣe mí, òun ló fẹ́ pa mí, òun ló fẹ́ ṣe báyìí, òun ló fẹ́ ṣe báyìí. Ẹni tí wá sáàfà bírò ẹ̀ bá ṣe kí ni kóhun ó wí. Al-qadaru kullu ma waqa'a aw yaqa'u 'ala al-insan huwa bi iradatillah. Èrò Ọlọ́run lórí nǹkan nìyẹn. Ní tí bá ń ṣẹlẹ̀ bọ́lọ́n sì fẹ́, bọ́lọ́n sì rò ó nìyẹn. Ó ti wá fààyè kún lè parẹ́ lẹ̀, yamhullahu ma yasha'u wa yuthbit. Ó lè fi ilẹ̀ bẹ́ẹ̀ tí ò ní yí padà. Ó sì lè yí gbádùn abápọ̀. Òpó yìí dàrú máwọn èèyàn lọ́wọ́, kò sẹ́ni ó mọ̀. Báwọn tí ó ṣàlàyé rẹ̀ náà ní ń pariwo ayé ń ṣe mí, ayé ń ṣe mí. Sí ìyẹn náà ò tó ní òpó tó dẹ̀sìn rú látẹnu àfáà tí ń sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ bá ṣe tọ́tẹ́ sí fàárí, mo mọ̀ tán, ó yé mi tán, kìnnìkan tán, fàárí náà. Ẹ fi bẹ̀rù Ọlọ́run kún. Èyí tó wá burú jù ìní híkìdù ara yín tẹ́ gbéṣẹ́ mi.
gbogbo ẹni tí ń rò tẹ́lẹ̀ pọ́ mọ àwọn ní ń ṣe òun, bàbá àwọn ní ń ṣe òun, ọkọ òun ní ń ṣe òun, ìyàwó òun ní ń ṣe òun, tó bá gbọ́ ọ̀rọ̀ yín òun lè lọ pa gbogbo àwọn táwọn yìí, ó lè pọ ọmọ ìdànù kó pàyàwó ìdànù, ó ní ń ṣe mí. Nígbà tá a fẹ́ sìn bá ti ń sọ pé lágbájá ní ń ṣe òun, àwa tàtà rẹ̀ di kìíta rẹ̀ ní sẹ́mi, ìlà wa ń gbé wá síbi òde tó ti yẹ ká wá kọ́ àwọn èèyàn lọ́rọ̀ ẹ̀sìn. ó wá burú débi wala tukhatibuni fil ladhina zalamu innahum mughraqun. ọlọ́mọ mà jẹ́ àsòfò. kíyàn onírú mufti Ìlọrin, lọ́mọ ni, lọ́rẹ̀ ni, lálábàṣe ni, lálábàgbé ni, ọlọ́mọ mà jẹ́ àsòfò. ọlọ́mọ mà jẹ́ fọwọ́ sẹ̀wá, mọ́fọ̀fọ̀ sẹ̀wá ńlọrin ṣàánú wọ Ọlọ́run. Sheikhul Labib, ọlọ́mọ mà fọ̀fọ̀ sẹ̀wá lórí ọ̀rọ̀ gbogbo wọn yìí. àfáàbò tó lọ ẹnìkan kan ò tí ì ráàyè bàbá òun dídò ní, kó wá ń gbìyànjú ni, kò sẹ́ni ó bá. àfá Yahya Salati níjọ́ ó ti lọ, níjọ́ bàbá náà ti lọ, ta lẹni táàrí fi dípò wọn. àwọn bàbá wọn lókè lọ́wọ́n Alhaji Abdullahi Salati ni, àfá Shazali ni, àfá Abubakar Ẹlẹ́yìnlá, níjọ́ gbogbo wọn ti lọ, ta láàrí fi dí wọn padà. gbogbo ẹ̀yin tẹ́ sẹ́kù tá ń pè lásíwájú wa, dípò kájọ máa fàdúrà ràn yín lọ́wọ́ kẹ́mi yín ó gùn, ẹ̀yin náà lẹ́wà ń fi gáríkù léra yín kí. ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ tó hìkìdí ara yín kó lẹ́mí ara yín o. tí bá wá ń bẹ lẹ́mí rẹ pé o fẹ́ báyàn jagun àbò fẹ́ báyàn ṣọ̀tá, ìwọ́nu kọ̀kọ̀ rẹ nu Ọlọ́run ní á tú wò. kò sí tó kàn wá pẹ̀lú kọ̀kọ̀ rẹ, má gbé wáta mọ́ o. kó máa bínú bàbá yára kó tún wá gbé wá sí gbangba àta, a ní wo ẹran o. bọ́rọ̀ ọmọ bá ti sú yín láti ṣàlàyé, ẹ fi máa lẹ̀, ẹ fẹ̀ sí lẹ̀. kì í ṣẹ̀sìn ìdílé náà tẹ́lẹ̀, ẹ̀sìn ìlú ni, ẹ̀sìn gbogbo ayé ni, ẹ̀sìn Ọlọ́run ni. gbogbo wa la jọ lẹ́tọ̀ọ́ sí àtúnṣe rẹ̀, agbára wa bá ṣe mọ́. bí kẹ́ ṣàlàyé bá ti wá sú yín, tẹ́ wíwíkúwí tẹ́ ẹ̀rí yẹn tún ṣe, àbí pè yín lákìyèsí tẹ́ wá sóńtọ̀ ń dọ̀ta débi tẹ́ máa fi gáríkù léèkì, ẹ fọ̀rọ̀ ẹ̀ sílẹ̀, ẹ mójútó ohun tó bá kan nú ọ̀rọ̀ yín. wọ́n á máa kó mọ́ kí o máa bínú mufti, má gbé wáta o. bá a bá ti rí àtàkù ẹ̀, o ò lè ṣe bàbá yẹn ló fò mọ́ wa lọ́wọ́. Justice Kamaluddin, Justice Abdul Latif, dénjà lọ́rọ̀ gbogbo wọn yẹn. bàbá wa Ìmámù Ọ̀fà, fákàrí ẹ̀sìn ni wọ́n, fákàrí ìlú ni wọ́n. kò sẹ́ni tí ó tọrọ kún lú sí wéyàn bẹ́ẹ̀, ọlọ́mọdé lú sí wọn. bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá wa Buhari Musa, bàbá wa Adúàgbà, Sheikhul Labib, bàbá wa Sannu Sheikh, kódà tí dérí bàbá wa Mudirul Markaz. kò sẹ́ni tá a lè fi dípò wọn o, nílẹ̀ o. bó wà nílò rẹ̀, àwọn náà ní kẹ́ máa ṣàyè yẹn lọ ń jẹ́ mi wọ́n gùn lórí dáadáa. kó sàjẹ́ lórí dáadáa ni bíbẹ wọn wà, kálàáfíà wọn, kí nǹkan kan má ṣe é. afáwà yìí authentic fáàrí ẹ̀sìn ní afá Jamiu mi Ọlọ́run, kì í sọ̀rọ̀ ọmọ Ìlọrin kan ni mò ń sọ, gbogbo afẹ́ẹ̀sìn tí ń bẹ́nu ìlú. afá Jamiu mi Ọlọ́run afẹ́ẹ̀sìn ní, kí lá máa rokú sí wọn sí, máa fi gáríkù lé wọn kí. wọ́n pọ̀ bẹ́ẹ̀ tẹnu mi ò dọ́dọ̀ wọn o. inú wọn ni afá Sàtàrù l'Abẹ́òkúta, afá wa Ìmọ̀ránù Ẹlẹ́hà, afá ya Yunusa Akóredé ni, kódà tẹ́ dérí bàbá Lágídí Ògbómọ̀ṣọ́ yìí, Dr. Sharaf, tẹ́ dérí Jàbàtá gẹ́gẹ́ ni, ṣe bí mọ́ ní àjúwà ní ó papọ̀. gbogbo wa mùsùlùmí, ẹgbẹ́ ni ò dáwápọ̀, nkálùkù ẹnìkan ṣe ẹgbẹ́ kan, ẹnìkan ṣe Sàláfì, ẹnìkan ṣe Súfì, tí ó dáwápọ̀ nìyẹn, mùsùlùmí gbogbo wa. nkálùkù níbi tó ń dìmú lágbègbè tó wà. kọ́
kọ́mọbẹnu jíọ̀ yẹn mọ́ wá fi gárùkù sọ̀rọ̀ fún mufti bí wọ́n látọ̀ khatibuni fil ladhina zalamu innahum mughraqun man hum ta ni wọ́n àwọn tó ń bá wíyẹn ta ni wọ́n ó sì alúfò lọ́mọ fọ́fọ́sẹ̀ wá sàánú wọ́lọ́ ọ̀rọ̀ Ànábì Dáúdù nìkan kọ́ ní bẹnu Kùránì tí wọ́n fi tàn tó yí pé ìtàn sọ nípa àwọn yẹn ò rí bẹ́ẹ̀ pé ó gbóbin olóbin ó tún pọ̀kọ́ ẹ̀ a ní ọ̀rọ̀ ni kìí sọ̀rọ̀ ti ẹnìkan ọ̀rọ̀ pa Ànábì wa Ibrahim alayhisalam ó sàdéhùn fọ́lọ́run pé wọ́n pa èèyàn fọ́lọ́run kí lọ́lọ́run ní kí wọ́n tó ṣe lórí ilẹ̀ tí ó wà máa sàdéhùn fún ọba tó ṣẹ̀dá rẹ̀ pé yín sì pa ọmọ yìí fún ọ Ọlọ́run sí ló ń gbọ́ òun náà ò lọ tó ráì bá mọ́ olè wà lẹ́mìí pẹ̀ ẹ́ sọ jáde bẹ́ẹ̀ bá ti sọ àtakò náà ni o Ànábì Ọlọ́run ọba kankan tí ó promise èèyàn ní haramu sí o ẹ má gbìyàn náà wá o kó mọ́ sí pé mi yín lọ bẹ̀ gbogbo àwọn sífà yìí kìí sí sífà àtàwọn Ànábì Ọlọ́run tó dà wápọ̀ nìyẹn amúni jẹ́ amúni kí ló dítẹ́ ní ò ní bọ́ ọlọ́pàá ìwọ́n ń tèpè kí ló fi pinnu ọ̀rọ̀ yìí gbogbo àwọn ẹni rí tẹ́sẹ̀kù fún wa lọ́njẹ́ mi wógún lórí dáadáa gbogbo àwọn tó tẹ̀lé àwọn ẹni rí lọ́njẹ́ mi wógún àwa náà lọ́njẹ́ mi wógún lórí dáadáa àfẹ́sìn gbogbo wa ẹ má fi kú lera yín kí mọ́ ẹni ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti sú láti ṣàlàyé kó fẹ́ sínlẹ̀ mójútó ní tí bàbá rẹ̀ bá fi lẹ̀ fún ọ. Assalamu alaikum wa rahmatullah.